ìṣẹ̀dálẹ̀ bàbá wa ohun abíwábí bàbá wa ni àṣà ọmọ Yorùbá bóyá tó mà ti ẹ̀kú o ká tó ṣàna ṣe dáadáa. Ibi jẹ́ ibi tí kábíyèsí ọba Rasheed Ayọ̀túndé Ọlábòmí Ọ̀dúndúnkẹrin tí wọ́n ṣe lọ́jọ́ fún àwọn nǹkan ìṣẹ̀ǹbáyé eléyìí tí bàbá wa jẹ́ bàbá àṣà fún ààfin ẹ bá dárúkọ mi. bàbá àṣà Rabiland. Orúkọ yìí gangan. Orúkọ mi gangan Súlẹ̀ Oyètúnjí. Ẹ jẹ́ kí n fi àsìkò yìí kí yín kú ayẹyẹ ọdún kejìlá Ègún Àpèrè. Ẹ ṣeun. Ẹ pẹ́ ń bẹ̀ lágbára Ọlọ́run. Àbí àṣẹ. Pẹ̀lú àlàáfíà ara ìlú òde ní dàrú lórí ti. Àbí àmín. Ìlọsíwájú ni a máa bá lù ni a máa bá ẹ̀yin náà. Àbí àṣẹ. Gẹ́gẹ́ bí ọba lórí ìlú fún ọdún 12 kí làwọn nǹkan tí ẹ lè sọ nípa ìlú Ìrágbìjí pé àwọn èèyàn tó wà ń bẹ̀ tí ẹ jọba lé lórí. Àkọ́kọ́ mo láyọ̀ láti sọ wípé gbogbo ọmọ Ìrágbìjí àti gbogbo olùgbé Ìrágbìjí èèyàn dáadáa ni wọ́n, torí wípé téèyàn bá jẹ́ wakọ̀wakọ̀ tí àdédé gbé ọ síwájú pé kó máa wakọ̀ táwọn èrò tó wà lọ́kọ̀ bá jẹ́ ẹ̀hànnà tí wọ́n jẹ́ ìkà tí wọ́n jẹ́ bàǹkẹ́jẹ́ téèyàn bá múra wọn gá lè ṣe tọ́kọ̀ òfin dànù. Àwọn èèyàn mi ní Ìrágbìjí èèyàn dáadáa ni wọ́n, ẹni àlùbáríkà ni wọ́n, olóríire ni wọ́n, lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà tó wà lóye orí iwájú ọ̀rọ̀ mọ́ra wa fún ìlọsíwájú Ìrágbìjí. Mo sì dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé ìlọsíwájú ń bá ìlú látìgbà tí a ti wà ń bẹ̀. Nípa èrò ọrọ̀ ajé ìlú ń yàtọ̀ lójoojúmọ́ ni. Nípa ètò ìrìnnà àwọn ìgbìyànjú táwa lè ṣe gẹ́gẹ́ bí ọba a ṣí ọ̀nà tuntun 22 láàrin ìlú. Lẹ́yìn ìgbà yẹn àwọn ìjọba náà tó ràn wá lọ́wọ́ láti ṣe ọ̀nà Ìrágbìjí sí Ẹgbẹ́dá. Kódà bá a ṣe ń sọ̀rọ̀ yìí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun tún bá wa ṣiṣẹ́ lórí ọ̀nà Ìrágbìjí sí Eléèsùn sí Kélébé l'Óṣogbo tó fi hàn wípé ọrọ̀ ajé Ìrágbìjí yóò máa rú gógó sí. A ṣe àgbékalẹ̀ àlàkalẹ̀ ìdàgbàsókè ọlọ́dún 3 àti sílẹ̀ 3 sẹ́yìn. Ọdún 3 ẹlẹ́ẹ̀kẹrin la wà ń bẹ̀ yìí. A sì rí gbogbo nǹkan tá à ń kọ sílẹ̀ pé àlàkalẹ̀ tá a fẹ́ ṣe ni gbogbo ẹ̀ lọ́lọ́ ni kó máa yọrí sí rere. Lénìí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ọmọ bíbí ìlú Ìrágbìjí, a sì dúpẹ́ wípé Ọlọ́run fi oore yìí ó fi ta wá lọ́rẹ. Ọlọ́run má jẹ́ kí gómìnà náà ṣubú láéláé. Lẹ́yìn eléyìí a wo ìlọsíwájú nípa ọ̀rọ̀ òṣèlú. Òótọ́ a ní gómìnà ṣùgbọ́n àwọn nǹkan kan tó ṣe kókó wà. Fún àpẹẹrẹ láti ọdún 1966 láti wà ní wọ́ọ̀dù 4 títí di àárọ̀ yìí àdúrà wa ni pé kọ́lọ́run jọ̀ọ́ kó sún wa síwájú. Sáwa lè sọ pé bá a ṣe pọ̀ mọ́ ní 1966 la wà ní ìsìn tá a lè fún bí ọdún 9 tá a fi lo ìwà ní wọ́ọ̀dù 7 kí a tó dá padà sí 4 táwa wà ń bẹ̀ láti gbà yẹn títí di ẹni ní wọ́ọ̀dù 4. Ṣùgbọ́n a dúpẹ́ pé ìlọsíwájú ń bá wa, kò sí jà kò sí ta. Àwọn olóṣèlú tá máa ń jà gbogbo wa ti lọ kọ́ wọn bọ́ sọ, kò sí tọ́ọ̀gì kò sẹ́hànà. Ìlú Ìrágbìjí wà nínú fàyàbalẹ̀, ìlọsíwájú sì ń bá ìlú. Eku ń ké bí eku, ẹyẹ ń dó bí ẹyẹ, ọmọ èèyàn fọ́n bí ọmọ èèyàn. Fún eléyìí ó jẹ́ kókó nípa ìlọsíwájú nípa ìdàgbàsókè. Ó jẹ́ kó rọ gbogbo ọmọ ìlú lọ́rùn láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú mi fún ìtẹ̀síwájú àti ìlọsíwájú Ìrágbìjí. Sì dúpẹ́ lọ́wọ́ wọn. Ẹ ṣeun. Ó ní àlàáfíà ìlú tó sì ń tòrò náà ní ìlú. Àmín. A máa tòrò ní gírígírí. Ẹ jẹ́ kí a wá fi eléyìí máa lọ. Kí ni ìmọ̀ràn tí ẹ ní fún wa ká tó sọ̀rọ̀ ìmọ̀ràn? Àwọn bí pàtàkì ǹjẹ́ ìlú yìí ní ààbò fún àwọn
ibi pàtàkì tí ẹ ti mẹ́nubà bí igi wá tí wọ́n kọ́kọ́ rí nígbà tí wọ́n dé lù yìí òkè méjì takọtabo gbogbo àwọn ibi tó jẹ́ nǹkan ìṣẹ̀ǹbáyé ǹjẹ́ ààbò wà fún wọn àbí gbogbo wọn ló ti di àpọ̀tì. Ó ṣe ní láàánú díẹ̀ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìṣesí wa ọ̀kan wà gan tó yẹ ká fi pamọ́ dọjọ́ ọ̀la. Fún àpẹẹrẹ nílùú Ìràgbìjí bá ṣe gbéyàwó láyé ìjọ́un oṣù mẹ́ta làwọn fi ṣèyàwó. Ẹ tí ò bá ti fẹ́yàwó láàrin oṣù mẹ́ta yẹn tí ó sì lọ lé ọkọ ó tún dọdún tó ń bọ̀. Ètò wà tá a fi fẹ́yàwó tó mú àlàáfíà dání tó fẹ́yàwó ní fàyàbalẹ̀ nílé ọkọ tó sì fún àwọn òbí rẹ̀ ní fàyàbalẹ̀ pé ọmọ wa tá a sì sílé ọkọ ibẹ̀ ọgbìn ni yàtọ̀ ń bá àṣàlélẹ̀ gbogbo tí ò yẹ kó parun ni. Ìwọṣọ wa a dúpẹ́ pé àwọn ìlọsíwájú tó ń bá ó dáa torí pé ìwọṣọ wa ó sì tún bá gbà mú díẹ̀ ṣùgbọ́n a fẹ́ rọ̀ wá kí gbogbo ọ padà sí ẹsẹ̀ àárọ̀ láti mójútó ìwọṣọ wa. Ìbágbépọ̀ wa tá à ń pè tó lóyìnbó pé ní extended family system òun ti ń túká kò yẹ kó túká. Mo rọ̀ gbogbo ọmọ ìlú àti gbogbo ìlú káàkiri bí tẹ́ ti ń wò wá tẹ́ ti ń gbọ́ wa ẹ jẹ́ ká wọ́nà bí ìbágbépọ̀ wa bó ṣe wà láti bẹ̀rẹ̀ bí ó ṣe ní dàrú. Ẹ̀mí ìtẹ́mọrí tó ṣe kókó nínú àwọn nǹkan wọ̀nyí ojú àwọn ibùdó tó jojú gbèsè a ní 11 tó jẹ́ àwọn ibùdó tó jojú gbèsè ṣùgbọ́n kò sí kankan nínú 11 yìí tá a ti ṣe ìgbélárugẹ fún dáadáa. Fún àpẹẹrẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ yìí ọwọ́ ìjọba ló wà kódà tọ́lọ́dọ̀ ní bá lóun fẹ́ tún ṣe yóò máa gbowó lórí ẹ̀ wọn ò ní gbà. Arọ ìjọba láti wá tún ṣe. Orí òkè Ìràgbìjí wà ń bẹ̀, omi Ayẹyẹ wà ń bẹ̀, odi ìlú Olókùta wà ń bẹ̀, odi ìlú Oníyẹ̀pẹ̀ wà ń bẹ̀, ibi ìkó-nǹkan ìṣẹ̀ǹbáyé lọ́jọ́sí nínú ààfin museum ó wà ń bẹ̀, ibi ìkó-nǹkan ìṣẹ̀ǹbáyé lọ́jọ́sí tó jẹ́ museum láàfin Ẹ̀sà ó wà ń bẹ̀, ilé ìlérò wà ń bẹ̀ tó yẹ ká ṣàtúnṣe ẹ̀, ilé Ọbàtálá wà ń bẹ̀ tó yẹ ká ṣàtúnṣe ẹ̀, ìdí Ìgìrà wà ń bẹ̀ tó yẹ ká ṣàtúnṣe ẹ̀, ìdí Èṣù wà ń bẹ̀ tó yẹ ká ṣàtúnṣe ẹ̀, ìdí Ògún wà ń bẹ̀ tó yẹ ká ṣàtúnṣe ẹ̀, Àgbọ̀n wà tó lè bó pè ní cave ó wà ń bẹ̀, Kọ́yìnlulẹ̀ wà ń bẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbogbo nǹkan wọ̀nyí ló yẹ ká mú ṣẹ ká mọ́ ti wá wí tí òkè méjèèje ti mẹ́nu Ìràgbìjí tá a ti rí òkè Òkúta Odó the Mortar Hill tó yẹ pé tí ìjọba bá ṣe àmójútó rẹ̀ ẹgbẹ̀lẹ́gbẹ̀ mílíọ̀nù wọ́n máa rí lọ́dọọdún. Gbogbo nǹkan wọ̀nyí a fẹ́ kí ìjọba ṣe àtúnṣe ṣùgbọ́n àwòjú ìjọba díẹ̀ tí ìjọba bá ṣàtúnṣe àgbà díẹ̀ tọ́rọ́kọ́bọ̀ tá a máa rí nínú ìlú àwa náà máa fi ṣe a jẹ́ pé tá a bá rówó ń bẹ̀ ọwọ́ ìlú náà ni ó máa wà. Ibi ẹ bá ti yọ bó ṣe náà lèyìn á tún máa dáwó padà sí. Ẹ ṣeun. Ẹ ṣeun adúpẹ́ a máa rí yín bá. Ẹ jẹ́ kí a wá máa fi eléyìí dágbére fún àwọn èèyàn. Ẹ bá wa kí àwọn èèyàn wa láti dágbére fún wọn. Mo kí gbogbo ẹ̀yin tẹ́ ti ń wò wá látàárọ̀ ẹ ti gbọ́ díẹ̀ nínú ìtàn Ìràgbìjí olókè méjì takọtabo lórí àgbẹ̀ ọ̀kan ìlú ilẹ̀ oko kan àwa lọ́mọ òkè gàgàrà tí borí ilẹ̀ kílẹ̀. Ìràgbìjí ni olúùlú ìjọba ìbílẹ̀ Borípẹ́ ní ìpínlẹ̀ Ọ̀ṣun lórílẹ̀‐èdè Nàìjíríà. Ìlú tó sàn fún wàrà tó kún fún oyin, ìlú àlùbáríkà, ìlú ọlá, ìlú ọlá. Ẹni ẹ̀ darapọ̀ mọ́ wa ní Ìràgbìjí kájọ gbé Ìràgbìjí lárugẹ. Ìràgbìjí a máa gòkè sí. Ìpínlẹ̀ Ọ̀ṣun a máa tẹ̀síwájú, Nàìjíríà ò ní bàjẹ́ o. Ọ̀rọ̀ náà ni ẹ ti gbọ́ lẹ́nu bàbá wa kábíyèsí ọba Abdulrasheed Ayọ̀kúnlé Ọlábòmí Ọ̀dúndún kẹrin ẹni tí mo fi tọ̀wọ̀tọ̀ dárúkọ. Ẹ ṣeun adúpẹ́ kú àlejò wa. Àwọ̀ ìgalà àti akọ àdá jọ̀ọ̀nì apárùmí akọrin bàtà sí òní. Bàtà kí ni ẹṣi tí ẹṣi máa bọ̀ tí wọ́n máa ń bọ̀ sí ẹṣin lẹ́sẹ̀.
tí wọ́n bá ń lo kọ́dẹ wọ́n mú kíní lọ. àwọn ẹrù ọdẹ gan ló wà ní igun bí yìí. ẹrù ọdẹ ni wọ́n làbọ̀ wọn ọdẹ ni wọ́n. olù. ọ̀pá kábíyèsí tí wọ́n ti sílẹ̀ wọ̀ ni apẹpẹ ni tí wọ́n pè ní apẹpẹ jọ ẹ mọ̀ kẹrù sí ìjánu ẹ sì rè. pẹpẹ tí wọ́n fi máa ń sọ owó ọmọdé ò tó pẹpẹ tàgbàlagbà owó kébé bí pẹpẹ ṣe máa ń jìnnà sílẹ̀ nìyí ẹni tó bá ga ọwọ́ ẹ̀ lè tó. kéde oògùn olùdó. àwọn oògùn tó fi máa ń ṣàgbo. ìlú ní àyè. àpẹẹrẹ iṣẹ́ àyàn lára àwọn iṣẹ́ àtijọ́. ṣẹ̀kẹ̀rẹ̀. kẹ́lẹ́lẹ́. omele bàtà. omele bàtà. kò jẹ́ ni. ẹ máa tún ti sájọ́ àkúgbà tí ẹ máa lù fún àwọn ilé gún ni ẹsẹ̀ ìkíní aró ẹ máa lù fún mi. aró nǹkan ti pẹ́. bẹ̀m̀bẹ́ ni bẹ̀m̀bẹ́ jẹ́ máa lù jọ. tọ́jú máa lù láti abà kan sí abà kejì pé wọ́n ń kọrí kí wọ́n ní bẹ̀m̀bẹ́ ní mọ́ jìyà ọjọ́ ọdún. ọ̀pọ̀ àǹfààní ṣàgórì. Èṣù ni ṣàpàná ni ọlọ́mọ járíjà ṣàpàná o gbogbo ìgbà àjọ́nà ìrìnjọ́nà ní ẹsẹ̀ tí wọ́n máa ṣó tí wọ́n bá lójú ogun jọ ní ṣó ojú ẹsẹ̀ náà. káfílẹ̀ máa gbúrò ara wọn pé lágbájá ń bọ̀. abẹ̀bẹ̀ ni fìtílà táwọn tàn epo là fi tàn epo pupa ó yẹ kíní èlò sí fìtílà jọ̀nù èyí báyìí lẹ̀kẹ̀ tán bẹ́bẹ̀ bẹ̀bẹ̀ tí wọ́n ṣe ń jì mí kíní ẹ̀ṣirè lẹ̀kẹ̀ ẹ̀ṣirè kíní owó gálà. àwọn iṣẹ́ táwọn ọdẹ ṣe. ire ni wọn fọ́tò ya fọ́tò ń gbòòrò lágbèjì. láyé ìgbà náà. tó kọ́ ní ti ya fọ́tò láyé ìgbà. J.O. Taiwo and Sons. fọ́tò ni wọ́n yá. ẹni tó kọ́kọ́ ya fọ́tò láyé ìgbà náà. oṣù kẹfà ọdún 1962. irinṣẹ́ rẹ nìkan ní irinṣẹ́ fọ́tò rẹ náà ni wọ́n. nígbà tí ẹni yẹn rebi àgbáre làwọn ọmọ wọn ṣe wá kó síbì ìyẹn kò rí wá bì. láti lè máa rántí fọ́tò àti irinṣẹ́ wọn láyé ìgbà náà. ẹwẹ́yẹ o. ẹni fọ́tò rẹ̀ gbà náà. àwọn ọmọ wọn sì ṣe dáadáa tí òfin ní di ìgbàgbé tó yẹ ká kó sílẹ̀ nígbà tí wọ́n bá ti pẹ́. yóò mọ̀ di gbàgbé. yóò mọ̀ di ìgbàgbé. wọ́n tiẹ̀ máa rántí ìkíní nù ṣíńjà àjọ nù. kíní ti kọrin jẹun ṣíńjà àjọ. yín tàbí máa kọ yín á máa fọwọ́ yí báyìí. yóò tẹ ọ̀rọ̀ kọ́ọ̀dù tó fi ṣe báyìí yóò yí gbàgbó yí. ibi tó yẹ ká pamọ́ gidi làwọn nǹkan tó wà níbí o. èyí báyìí ló kọ́kọ́ gun mẹ́sìnì písípà alágbèjì ló kọ́kọ́ gun máṣíìnì ní gbàgbéjì. àmọ́ ọjọ́ ọ̀kan mi àgbè. Mr. Ganiyu Ajibade ọ̀sájì àbí. ìgbẹ́jọ́ gbogbo àmọ́jọ́ ní ìgbà bá ti ń lò jọ gbogbo ẹ̀ níbi ìlú. orígun ilé tó máa gbé àmọ́ omi sí náà ni. ológun mẹ́rìndínlógún nìyí. gbogbo ológun kìnìún àbùkìnìún ni. fìtílà ológun mẹ́rìndínlógún. púpọ̀ àwọn nǹkan yìí ni ò sí ń ta mọ́. kò sí irú ẹ lẹ́sìn lè rí irú ẹ̀ o
aṣọ yìí gan-an aṣọ jọ̀ọ̀nù kí ni o àdìrẹ ni o. àdìrẹ jọ̀ọ̀nù tí wọ́n ṣe tí wọ́n lù tí wọ́n ti lù ú ó wá ti dàbí ó ti kí. ó ti kí tí wọ́n lù ẹ̀yà tí wọ́n bá rú oúnjẹ tí ó sì pàpàpà. ẹ tó bá ṣe láti wá fẹ́ á bú lára á bí ara tóbi. bí ìgbà wo ni orí olóòpó eléyìí ti wà bí. kábíyèsí náà ló ni wọ́n ṣètò ẹ̀. ṣètò ẹ̀ tó pẹ́ ló ti wà bí náà. Olúwa máa ràn wọ́n lọ́wọ́ o. nǹkan ńlá nìyẹn. kí ilé ṣe kí lórúkọ ẹgbẹ́ eléyìí. wọ́n gbà wọ́n àwọn kan náà gbé wá pé ní kí wọ́n fi kábíyèsí gbà lọ́wọ́ wọn pé kó fi àmì àgbà mo fẹ́ béèrè eégún kan. eégún agboolé kan ni ó jẹ. eégún agboolé kan mo fẹ́ béèrè ẹ̀gbọ́n bẹ́ẹ̀ ti. torí àmì kíní yìí ni mò ń gbìyànjú láti wọ ìtumọ̀ rẹ̀. eégún agboolé bóyá agboolé ọ̀hún wá jẹ́ onídìí márùn-ún pẹ̀lú. tí a bá fẹ́ gbé tí a bá ń lo òde ìyàwó wọ́n gbélé rí ọmọ kékeré wọ́n gbélé rí ọmọ. tí wọ́n ti pẹ́ láti ìlú kan bí wọ́n fẹ́ fẹ́ yàwó ní bí Òṣogbo láti rẹ̀ sí ìjì. tí ó fi lè gbé ayé alẹ́ tí ó fi ṣèyàwó tí ó fi gbé ìyàwó lọ ní ọkọ kìnínní ewì táwọn alágbẹ̀dẹ máa ń lò tó fi ń finá. ọlọ́tajọ́ mi ọmọ àgbẹ̀ ọlọ́ta rẹ̀ ó ti já ọlọ́ta yẹn ti já wọ́n ti lọ́lọ́lọ́lọ́ ti já. ṣé nílé ibi tó ti gbé wá ló ti já ni àbí. arájọ́ náà ni ìtì arájọ́ ni lọ́lọ́lọ́ wa. kò yẹ kó wọ́n gbé. ọba Oyèdókun ni Oyèdókun. Yorùbá kọkàn ní ṣe Oyèládé ni. Oyèládé. Oyèládé lọ tán tó kúrò lórí Ọlábòmí bọ́ sórí rẹ̀. ilẹ̀kùn tipẹ́tipẹ́ ní tó sì ṣẹlẹ̀ ni pé àwọn ilẹ̀kùn gan ó ní wọ́n ní gbogbo àwọn iṣẹ́ ọ̀nà tí wọ́n ṣe sí lára yìí ó ní tí wọ́n fi ń kọ àmọ́ ẹni tó kọ́ àti olóye ló lè tètè yé ẹni pé ṣé ọ̀nà kan náà ló wà lára méjèèjì. òkúta yìí wọ́n lè bí Ajagunde ń jọ ní òkúta ti dìde ibi wọ́n ní Ajagunde náà àjọ Ajagunde wọ́n pè lé mi lé gbogbo kan lé ilé Ọ̀dẹ́ǹdé wọ́n ní bí wọ́n Ajagunde bàbá wọn Ajagunde òkúta ti dìde rẹ̀ wọ́n á bí èèyàn gbé wá sí àpótá. Kí ni iṣẹ́ tí òkúta yìí wá ṣe nínú ogun lọ́jọ́ náà? Ó dẹ́rù bà wọ́n. Ṣé ẹ rí òkúta yìí? Wọ́n ní bí bàbá wọn wọlé sí nígbà náà. Bẹ́ẹ̀ ló wá ti dìde òkúta yìí wá dìde mẹ́. Bàbá àwọn ọdẹ́rìn lọ yẹn. Ọdẹ́yìndé yẹn. Ọdẹ́yìndé. Òun náà ṣe wá gbé wá sí ààfin fún ààbò. Ìgbà tí wọ́n gbé dé ni wọ́n mọ láti fi lè fi ṣe ààyè rẹ̀. Tí wọ́n fi sọ wípé kọjọ́ méje ó tó pé. Kíkan ó yí lulẹ̀ kíkan tó yí lulẹ̀ ló wà nílẹ̀ mu. Ìjáwó. Ṣé mo lókè yẹn méjì ló wà ńbẹ̀ wọ́n wá ń jà sí ọba àgùn ọlọ́ba àgùn àti arábìjì ìgbà náà pé tó bá dé pé àwọn báà ló ní orí òkè ọlọ́ba àgùn sọ bẹ́ẹ̀ kó dúró dìbí síbẹ̀ arábìjì wá sọ pé ní tó bá dé pé àwọn báà ló ní ibi gbogbo orí òkè kíkan kó yí kí o tó mọ kó tó di aago méje àmì kó tó di aago kan òru ó ti yí lulẹ̀ olówó àlẹ́ lẹ́hùn olóyí lulẹ̀ láti gbà yẹn màmá bá pariwo lórí ẹ̀ mọ́. Wọ́n ti rí wípé àmì ti wà. Àmì ni
ìka ló kù mẹ́rin ìka tó kù náà ni. ìṣẹ̀dálẹ̀ bàbá wa ohun àbíwábí bàbá wa ni àṣà